أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وعلى من اتبع سنته إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala. Àwa tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kárí gbogbo àwọn aráalé rẹ̀, àwọn sọ̀hábà rẹ̀, tí ó fi kárí gbogbo mùsùlùmí náà ní àpapọ̀. Abẹ́lọ́run Ọba subhanahu wa ta'ala kí ó síjú àánú rẹ̀ wò ẹnìkọ̀ọ̀kan wa láyé àti ní alqiyama. Walhamdulillah, àti bá tafsir wa dé orí suratul inshiqaq, tí a máa bẹ̀rẹ̀ tafsir suratul inshiqaq ní ọjọ́ ti èní. Suratul inshiqaq ó jẹ́ súrọ̀ léyìí tí ó sọ̀kalẹ̀ ní ìlú Mẹ́kà, tí àyà rẹ̀ sì jẹ́ 25, tí a sì máa ṣe tafsir wa ní ọjọ́ ti èní látorí àyà alákọ̀ọ́kọ́ tó fi dé orí àyà ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún inshallah. Síwájú kí a wá gbọ́ àyọkà àwọn ayat léyìí tí a fẹ́ ṣe tafsir ní ọjọ́ ti èní. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت، وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا. إنه كان في أهله مسرورا. إنه ظن أن لن يحور. بلى إن ربه كان به بصيرا. صدق الله العظيم. Abẹ́lọ́run Ọba subhanahu wa ta'ala kí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa náà ní ẹ̀san olóore, kó wá jẹ́ kí a bá ẹ̀san gbígbọ́ àti kíkà alukur'an nínú ìwé sí olóore wa, kí Ọlọ́run Ọba kó wá fi san wá ní ẹ̀san olóore láyé àti ní alqiyama
la hawla wala quwwata illa billahi al-azim. Síwájú kó tó di wípé a lọ sí inú tafsir, kí a kọ́kọ́ lọ sórí àwọn ẹgbà wá léyìí tí ó wá lórí suratul inshiqaq, léyìí tí àwọn sọ̀hábà tí wọ́n gba hadith wà lórí ẹ̀. Hadith wá láti ọ̀dọ̀ Abu Nafi' an Abi Nafi'. Wọ́n ní ẹgbà wá hadith wá láti ọ̀dọ̀ Abu Nafi'. Qal, ó sọ báyìí wípé sallaytu ma'a Abi Hurairah. Wọ́n ní àwọn kírun pẹ̀lú Abu Hurairah tí ń ṣe sọ̀hábà ànábì radiyallahu anhu, kí Ọlọ́run ọba kó yọ́nú sí. Al-atama, tó bá ní al-atama, òun náà ni ìrun ìṣá. Faqara'a, lórí ìrun ìṣá yìí Abu Hurairah òun náà ló kírun lọ́jọ́ náà. Ó wá ka súrọ̀ yìí wípé idha as-sama'u inshaqqat. Wọ́n ní Abu Hurairah ó wá ka súrọ̀ yìí lórí ìrun táwọn kí. Wọ́n ní fasajada, nígbà tí Abu Hurairah tó débi ìforíkanlẹ̀ nínú súrọ̀ yìí, wọ́n ní fasajada, Abu Hurairah ló bá lọ sí ìforíkanlẹ̀. Fakultu lahu, wọ́n ní àwọn wá bi Abu Hurairah léèrè, àbí wọ́n sọ fún Abu Hurairah pé kí ló dé tó fi ṣe tó ṣe. Wọ́n ní faqal, Abu Hurairah wá dáhùn wípé sajadtu khalfa Abil Qasim sallallahu alayhi wa sallam. Ìdí tó jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ òun náà ni wípé ànábì náà sallallahu alayhi wa sallam ó kírun fún wa lọ́jọ́ kan lẹ́ni tó síwájú òru náà. Nígbà tó wá débi àyà ìforíkanlẹ̀, òun náà foríkanlẹ̀ lórí àyà yìí. Ìdí tó fà tèmi náà sì fi ṣe bẹ́ẹ̀ lélẹ̀. Abul Qasim òun náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Abu Hurairah ó wá tẹ̀síwájú báyìí wípé fala azalu asjudu biha hatta alqah. Abu Hurairah wá sọ báyìí wípé ìnígbò lẹ́nu tó jẹ́ wípé tí n bá ti ń ka súrọ̀ yìí, tí n bá débi àyè ìforíbalẹ̀ níbẹ̀, ìmọ̀ foríbalẹ̀ níbẹ̀ títí tí ń fi lọ bá Ọlọ́run ọba pàdé. Ìtumọ̀ ẹ̀ ni pé títí tí ọjọ́ kú mi ó fi dé, bí ṣe máa ṣe ni, nítorí pé mo rí òjíṣẹ́ Ọlọ́run ọba tóun náà ṣe bẹ́ẹ̀. Wọ́n ní muttafaqun alayhi, hadith ètò àkàí Imam Bukhari àti Muslim àwọn náà ni wọ́n gba hadith ìwá. Hadith mìíràn tún wá bákan náà ní ọ̀dọ̀ Imam wa Muslim. Wọ́n ní wa anhu, láti ọ̀dọ̀ Abu Hurairah bákan náà radiyallahu anhu, kí Ọlọ́run bá kó yọ́nú sí. Qal, ó sọ báyìí wípé sajadna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam. Wọ́n ní àwọn táwọn jẹ́ sọ̀hábà, àwọn kírun pẹ̀lú ànábì lọ́jọ́ kan. Ànábì sì forí balẹ̀ níbi àyà forí kanlẹ̀, táwọn náà sì forí balẹ̀ pẹ̀lú ẹ̀. Wọ́n ní nínú súrà wa ni idha as-sama'u inshaqqat, lórí suratul inshiqaq léyìí tí a fẹ́ ṣe tafsir rẹ̀ ní ọjọ́ tí ní. Wọ́n ní súrà náà ni ànábì ká tí ó sì forí balẹ̀ bákan náà. Wọ́n ní bákan náà wa iqra bismi rabbika alladhi khalaq, àti suratul alaq. Wọ́n ní nígbà tánábì ká ó ṣe bẹ́ẹ̀ náà. Rawahu Muslim, Imam Muslim òun náà ni ó gba hadith, ló gbé hadith lè jáde. Ká wá lọ síbi tafsir. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Idha as-sama'u inshaqqat, nígbà tí sánmà tí ó bá bú tí ó sì fọ́. Wọ́n ní ìtumọ̀ àyà yìí òun náà ni idha as-sama'u tasadda'at, nígbà tí sánmà tí a ń sọ yìí, nígbà tí ó bá kọ́lẹ̀ tó rẹ̀ tó wá di ohun tó jẹ́ pé ó fọ́ ọsán
wàtàkọ́tọ̀at fàkánat àbẹ̀wàbà nígbà tí ó fọ́ tó wá fọ́ bí ẹni wípé ó wá ní àwọn ojú ọ̀nà ní ibẹ̀. wọ́n ní ìtumọ̀ àyà yìí òun náà ní eléyìí. wọ́n ní bákan náà àyà tí a kà fún wa yìí ó tún jọ àyà míì tó wà ní Suratul Haqqah. wọ́n ní òun náà ní Ọlọ́hun subhanahu wa ta'ala ló sọ báyìí wípé وانشقت السماء فهي يومئذ واهية. وانشقت السماء nígbà tí sánmà tó bá fọ́ tó bú فهي يومئذ واهية lọ́jọ́ alkiyama tá à ń sọ nígbà tá alkiyama bá tó sánmà yóò di tó jẹ́ wípé yóò kọ́lẹ̀ nígbà tó jẹ́ pé ó ti pẹ́ ní àyè ibi tó wà tí àwọn ọdún ti ré kọjá lérí ọdún tí sánmà ti wà ń bẹ̀ láì lópò yóò wá di ohun tó jẹ́ wípé yóò kọ́lẹ̀ látàrí sábàbí eléyìí yóò wá di ohun tó fọ́ nígbà tálkìámà bá tó. ọlọ́ọ̀bá tó wá sọ nínú àyà mi bákan náà ọlọ́ọ̀bá ní wa yawma tashaqqaqu as-samaa'u bil-ghamam wa nuzzila al-malaa'ikatu tanzila. ọlọ́ọ̀bá ní wa yawma tashaqqaqu as-samaa'u bil-ghamam nígbà tí alkiyama bá tó lọ́jọ́ náà ọlọ́ọ̀bá ní sánmà yóò fọ́ látàrí ẹ̀sùjò funfun níwọ̀nba rẹ́súrẹ́sú tí ó gbájú sánmà. kódà wa nuzzila al-malaikatu tanzila tí àwọn màláíkà tí wọ́n ń bẹ ní sánmà tí wọ́n máa gba ojú ibi tó bá ti fọ́ wọ́n máa gbabẹ̀ sọ̀kalẹ̀ sí orílẹ̀ láti wá rọ kiri ká àwọn ọmọ èèyàn nígbà tí Ọlọ́run bá fẹ́ ṣèdájọ́ fún wọn. Ọlọ́run wá tẹ̀síwájú nínú súrọ̀ yìí àyà tó tẹ̀lé Ọlọ́run ní wa adhinat li rabbiha wa huqqat. sánmà tí a ń sọ yìí wa adhinat yóò gbọ́ àṣẹ Ọlọ́run ọba rẹ̀ wa huqqat yóò sì tẹ̀lé. wọ́n ní wa adhinat tó wà nínú àyà yìí bí máàná sami'at Ọlọ́run ọba yóò pa sánmà láṣẹ láti fọ́ lọ́jọ́ náà. àṣẹ ta ni li rabbiha àṣẹ Ọlọ́run ọba rẹ̀ léyìí tó ṣẹ̀dá rẹ̀ wa huqqat yóò sì tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba látàrí bó ṣe jẹ́ ọ̀ranyàn fún láti tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba torí pé Ọlọ́run ọba náà ló ṣẹ̀dá rẹ̀. wọ́n ní ìtumọ̀ àyà yìí sami'at amra rabbiha bil inshiqaqi wa ata'athu yóò tẹ̀lé yóò gbọ́ àṣẹ Ọlọ́run ọba nígbà tọ́lọ́run bá pa láṣẹ láti fọ́ àti láti bú bákan náà yóò sì ṣe bẹ́ẹ̀. wa hukka laha an tuti'a látàrí bó ṣe jẹ́ wípé ọjọ́ ọ̀ranyàn fún láti tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba rẹ̀ li anna alladhi amaraha huwa Allahu khaliquha subhanahu wa ta'ala nítorí wípé ẹni tó pa láṣẹ òun náà ni ọba tó ṣẹ̀dá rẹ̀ ló fi di ọ̀ranyàn fún sánmà láti gbọ́ àṣẹ Ọlọ́run ọba kó sì tẹ̀lé. wọ́n ní wa hukka tí a bá sọ pé wa hukka nínú èdè Lárúbáwá wọ́n ní ay tawajjaha ilayhi haqqan pé ó dojú kọ bẹ̀ ní bó ṣe lẹ́tọ̀ọ́ kó ṣe bẹ́ẹ̀. wọ́n ní ó ṣe kíni ó dojú kọ wọ́n ní ìtumọ̀ rẹ̀ nínú kíni nínú èdè Lárúbáwá òun náà ní eléyìí. Ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá tẹ̀síwájú níbi àyà tó tẹ̀lé ó ní wa idhal ardu muddat àti nígbà tí a bá tẹ́ ilẹ̀ pẹrẹsẹ tó wá jẹ́ tó jẹ́ wípé ó wá gba àyè tó lọ. wọ́n ní ìtumọ̀ àyà yìí busitot wa furishat wa wusiat. tó bá ní busitot òun náà ni kí wọ́n tẹ́ nǹkan kó lọ pẹrẹsẹ wa furishat kí wọ́n tẹ́ nǹkan náà
òun náà ní túmọ̀ rẹ̀. Bákan náà wà wusi'at kí wọ́n wá jẹ́ kó tún fẹ̀ sí ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ látàrí kó lè bá a gba àwọn ọmọ ẹ̀dá nígbà tọ́lọ́run bá dá gbogbo wọn padà láti wá ṣe ìṣirọ́ṣẹ́ fún wọn. Wọ́n ní wa maddaha Allahu ta'ala Ọlọ́run ọba yóò wá jẹ́ kí ilẹ̀ kó fẹ̀ sí, yóò wá jẹ́ kó ṣe kí ni kó tún gbàyè sí ju bó ṣe wà yìí lọ. Gbogbo àwọn àyè ibi tí omi wà lórílẹ̀ Ọlọ́run ọba yóò mú kó, yóò wá jẹ́ kí ilẹ̀ kó kárí kó tún fẹ̀ sí. Hatta sarat wasi'atan jiddan títí tí ilẹ̀ tó fi di ohun tó jẹ́ pé yóò fẹ̀ gan kó lè bá a gba àwọn ọmọnìyàn. Àwọn ọmọnìyàn wo ni? Àwọn tó jẹ́ wípé Ọlọ́run bó ṣe kí ni o tí ó jí dìde padà láti inú sàárè wọn láti wá ṣe ìdájọ́ wọn. Kódà kẹtún wá sílẹ̀ lásán o. Wa yuzalu ma alayha min jibalin wa nahwihi. Ọlọ́run ọba yóò wá mú gbogbo àwọn ìran tí ń bẹ lórílẹ̀ yóò mú gbogbo ẹ̀ kúrò. Bí àwọn àrò òkè, àwọn òkìtì, gbogbo ìrangi kò ní sí nǹkan kan mọ́. Tó wá di wípé ilẹ̀ yóò wá tẹ́ pẹrẹsẹ kó lè ṣe kí ni o kó lè ráàyè gba àwọn ọmọnìyàn. Torí wípé lọ́jọ́ tá à ń sọ náà àtàwọn ẹni ìṣáájú àtàwọn ẹni ìkẹyìn gbogbo wọn ni wọ́n wá padà wá pàdé ara wọn lórí ilẹ̀ kan ṣoṣo. Gbogbo àwọn tó ti lọ tipẹ́tipẹ́ àtàwọn tí ó tún dé nígbẹ̀yìn gbogbo wọn pátá wọ́n wá padà wá pàdé lórí ilẹ̀ kan ṣoṣo yìí náà ni. Allah Ọba subhanahu wa ta'ala ó wá tẹ̀síwájú. Ó ní wa alqat ma fiha wa takhallat. Lọ́jọ́ tá à ń sọ yìí ilẹ̀ lọ́jọ́ náà yóò jẹun tó jẹ́ wípé gbogbo ohun tó wà nínú rẹ̀ alqat ma fiha yóò tú gbogbo wọn jáde, yóò kó wọn jáde. Wa takhallat yóò wá pa sófo tí ò ní sí nǹkan kan nínú ilẹ̀ mọ́. Gbogbo ohun tó wà nínú ẹ̀ yóò kó wọn jáde. Wọ́n ní ìtumọ̀ àyà yìí alqat ma fi batniha. Wọ́n ní ilẹ̀ yóò kó gbogbo ohun tó wà nínú ẹ̀ yóò kó jáde. Wọ́n ní minal mauta gbogbo ìran òkú léyìí tí ń bẹ nínú ilẹ̀ ó tú wọn jáde. Wal kunuz àti gbogbo àwọn pẹ́pẹ́ ọ̀rọ̀ bíi gold, fàdákà àti gbogbo nǹkan tó jẹ́ pé wọ́n kó pamọ́ sínú ilẹ̀. Wọ́n ní Ọlọ́run bá sì kí ni yóò pàṣẹ fúnlẹ̀ wípé kó kó jáde. Wa ghairihi àti gbogbo tó bá yàtọ̀ sí tí èsè ilẹ̀ tí ń bẹ nínú ilẹ̀ Ọlọ́run bá pàṣẹ pé kálukú ó kó tiẹ̀ jáde. Ila zahriha gbogbo wọn ó wá di èrò tó jẹ́ pé wọ́n bára wọn ní kíni o ní orílẹ̀. Wa takhallat minhum tó wá jẹ́ wípé ilẹ̀ yóò wá pa sófo kò ní sí nǹkan kan nínú ẹ̀. Wọ́n ní falam yabqa mimma fi batinil ardi shay'un kò wá ní sí nǹkan kan nínú ilẹ̀ ó sì kí ni o yóò dà wà yóò pa sófo. Wọ́n ní àyà yìí náà ọwọ́ àjọ àyà tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala tó tún sọ nínú súrọ̀ mi. Tọ́lọ́run Ọba tó wá ń sọ báyìí wípé wa akhrajatil ardu athqalaha. Lọ́jọ́ alkiyama tá à ń ròyìn ẹ̀ fún yìí gbogbo ń tí ń bẹ nínú ilẹ̀ yóò tú wọn jáde. Gbogbo tó jẹ́ wípé ń bẹ nínú ilẹ̀ tó wá mú ilẹ̀ wúwo. Ọlọ́ba ni wa akhrajatil ardu athqalaha gbogbo tó wúwo lára ilẹ̀ Ọlọ́ba sì kí ni yóò tú wọn jáde bí àwọn òkú àti bẹ́ẹ̀ lọ nínú gbogbo ìran ìtọ́ pamọ́ sínú ilẹ̀. Ọlọ́ba subhanahu wa ta'ala ó tún àtẹ̀síwájú báyìí wípé wa adhinat li rabbiha wa huqqat. Lọ́jọ́ tá à ń sọ yìí ilẹ̀ yóò gbọ́ àṣẹ Ọlọ́run Ọba rẹ̀ wa huqqat yóò sì tẹ̀lé pẹ̀lú bọ́lọ̀ bá ti pàṣẹ sí pé ilẹ̀ kó gbogbo tí ń bẹ nínú rẹ̀ kó jáde. Ilẹ̀ yóò gbọ́ àṣẹ Ọlọ́run Ọba rẹ̀ yóò sì jẹ́ ẹ̀tọ́ fún yóò sì máa jẹ́ ọ̀ranyàn fún láti tẹ̀lé àṣẹ Ọlọ́run Ọba rẹ̀. Ọlọ́run bá wá tẹ̀síwájú báyìí wípé
يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. Ọlọ́run bá ní irú ọmọnìyàn innaka kadihun ila rabbika kadihan. Ó jẹ́ni tó jẹ́ wípé ó ń gbìyànjú láti bá Ọlọ́run ọba rẹ̀ pàdé ní ìgbìyànjú kan tó jẹ́ pé ó lágbára. Famulaqi, ó sì bá pàdé náà ni. Wọ́n ní ìtumọ̀ àyà yìí sa'in ila rabbika sa'yan, ó ń ṣe ìpáǹtètè láti bá Ọlọ́run ọba rẹ̀ pàdé ní ti máa ṣe ìpáǹtètè. Wọ́n ní bijiddin wa mashaqqa, pẹ̀lú ìgbìyànjú àti ìle koko àti ìnira léyìí tí kálukú ìbáàrí lórí tí ń ṣe. Wọ́n ní kó wá lọ mọ̀ pẹ̀lú àwọn ìgbìyànjú kan tó jẹ́ wípé kò bá jẹ́ ìran dáadáa ló lè ṣe gbìyànjú sí àbí aburú, kálukú náà ń ṣe gbìyànjú ni. Gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ọ́sẹ́ máa ń sọ, wọ́n ní ẹni tí ó wọ àlùjánnà kò ní ní ìsinmi, bẹ́ẹ̀ náà lẹni tó lòun ọ̀wọ́ náà òun náà ò ní ní ìsinmi, kò ní fojú ba oorun. Nígbà tí ẹni tó ṣe kí ni tó fẹ́ kọ́nà ọba nífà tó wù jí dìde lóru tí ń ṣe dáadáa tí ń yan náfìlà tí ń ké pe Ọlọ́run ọba rẹ̀, àsìkò gbà náà ní àwọn ọ̀daràn lòun náà darun mọ́jú tí ó pé òun fẹ́ lọ kólé ó lé lọ́sàn-án. Nígbà tá a tún wà tó yẹ pé àwọn ẹni rẹ̀ wọ́n ó dìde wọ́n mọ sọ àsìkò oorun. Ìgbà náà làwọn ọ̀daràn làwọn wò pé àsìkò inú bí igbó táwọn ń lọ ó ti yá, tí wọ́n lọ máa mu tí wọ́n mú bẹ́ẹ̀. Bó ṣe jẹ́ wípé olùṣe dáadáa yóò máa gbìyànjú láti bọ́lọ́run ọba rẹ̀ pàdé, bẹ́ẹ̀ náà ni ẹni tí ó wọná òun náà ò ní sinmi láti wọná tó fẹ́ wọ̀. Kọ́lọ́run ọba kó má sí ẹnìkọ̀ọ̀kan wa ní èrò náà. Wọ́n ní Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá ń sọ nínú àyà mi báyìí wípé wa anna ila rabbikal muntaha. Káwá lọ mọ̀ wípé gbogbo ọmọnìyàn látàrí ìgbìyànjú tẹ́nì kọ̀ọ̀kan ọba ṣe, ọ̀dọ̀ Ọlọ́run ọba òun náà láparí ìrìn àjò wa sí. Kò sẹ́nìkan tí wọ́n ṣe àfẹ́kù rẹ̀ lọ́jọ́ náà. Ọ̀dọ̀ Ọlọ́run ọba òun náà ni gbogbo ẹ̀ yóò dópin sí. Wọ́n ní bákan náà wọ́n ní famulaqi, ìtumọ̀ àyà yìí wọ́n ní ìtumọ̀ ní pé mulaqin rabbak. Wọ́n ní ẹrú sí Ọlọ́run ọba tá à ń sọ yìí yóò sì padà bá Ọlọ́run ọba rẹ̀ pàdé nígbà tí ń gbìyànjú pẹ̀lú àwọn ìran gbìyànjú níbi tó rọ̀ lọ́rùn àti ohun tó jẹ́ pé kò rọ̀ lọ́rùn. Wọ́n ní kẹ́ ẹ lọ mọ̀ wípé yóò bá Ọlọ́run ọba rẹ̀ pàdé náà ni. Wọ́n ní kẹ́ ẹ wá lọ mọ̀ wípé ẹni tá àwa ń sọ yìí wọn ò ní ṣe àfẹ́kù rẹ̀ lọ́jọ́ gbèǹdé alkiyama. Wọ́n ní ìtumọ̀ kanu. Wọ́n ní ìtumọ̀ kejì mulaqin jazaa amalik khayran kana aw sharran. Wọ́n ní àbíká sọ wípé pẹ̀lú àwọn ìgbìyànjú tó ń ṣe, ẹ̀san tó yẹ kó gbà lórí tó ń ṣe náà ó padà lọ bá pàdé. Gbogbo bí kálukú ṣe ń gbìyànjú bóyá lórí iṣẹ́ olóore ni àbí lórí ìwà ìdá, kálukú yóò lọ gbẹ̀san rẹ̀ tí ó sì bá ẹ̀san tó ṣe yóò bá pàdé fúnra rẹ̀. Wọ́n ní wàlkádùhù, wọ́n ní kádùhù tó wà nínú àyà yìí wọ́n ní òun náà ni amalul insan. Wọ́n ní òun náà ni iṣẹ́ ọmọnìyàn wàjúhùdùhù fi àwàmírìhì minal khayr wa sharr. Wọ́n ní òun náà ni ìgbìyànjú ọmọnìyàn léyìí tó ṣe láti lè fi tẹ̀lé Ọlọ́run ọba, àbí ètò jẹ́ wípé ó gbìyànjú láti ṣe láti lè fi yapa àṣẹ Ọlọ́run ọba nínú kíni ìran ẹ̀ṣẹ̀. Ó gbìyànjú pé òun náà fẹ́ láṣeyọrí, ó wá ń bẹ̀rẹ̀ sí ní gba àwẹ̀, ó ń kírun fọ́lọ́run ọba, ó ń ké pe Ọlọ́run ọba. Ìgbìyànjú tí ń ṣe ìgbìyànjú kan nù. Bákan náà àtẹni tó jẹ́ wípé òun náà ń ṣe gbìyànjú wípé bóòlù òun ṣe fẹ́ hùwà aburú, tó jẹ́ pé nígbà tí gbogbo lé sùn òun tún wá jí lóru wípé òun fẹ́ lọ kó bá ẹnìkan.
kí ló fẹ́ ọ̀nà ló fẹ́ gbà kó bá òun náà ní láti lọ kó gbogbo dúkìá tó jẹ́ wípé ó fojú ayé rẹ̀ ṣiṣẹ́ fún òun sànà bóun ṣe fẹ́ lọ kó wọ́n ní ìgbìyànjú náà ní ìkéníkejì wọn òun náà ni wọ́n ṣe wọ́n ní kódà kẹwàá lọ́mọ wọ́n ní gbogbo tí wọ́n wá ń ṣe yóò wà jẹun tó jẹ́ wípé wọ́n padà lọ bá a pàdé wọ́n wá ní kẹwàá lọ́mọ torí pé àwọn ìran èèyàn méjì òun náà ni Ọlọ́run bá ń sọ nínú àyà yìí àwọn tí ń gbìyànjú síbi dáadáa àtàwọn tí wọ́n ń gbìyànjú síbi ìwà ìdá Ọlọ́run bá ní àwọn méjèèjì tí ó bá wá yé yín ẹ wá jí ká ṣàlàyé wọn fún yín Ọlọ́run bá ní fa amma man utiya kitabahu biyamini Ọlọ́run bá ní ẹ wá rí àwọn tó jẹ́ wípé wọ́n gbìyànjú wọ́n ti dáadáa síwájú fa amma man utiya kitabahu biyamini ẹni tó bá wá jẹ́ wípé ó wá fi ọwọ́ ọ̀tún rẹ̀ ó fi gbàwé iṣẹ́ rẹ̀ lọ́jọ́ gbèǹde alkiyama tá ń sọ yìí wọ́n ní ìtumọ̀ àyà yìí ó ní man utiya diwana a'malihi biyadihi yumna òun náà ni ẹni tó jẹ́ wípé ó fi ọwọ́ ọ̀tún rẹ̀ ó fi gbàwé iṣẹ́ rẹ̀ Ọlọ́run bá ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ fasawfa yuhasabu hisaban yasira kí ẹ lọ mọ̀ wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n ó ṣe ìṣirò ìrọ̀rùn fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ fasawfa wọ́n ní kódà kẹ́ ẹ lọ mọ̀ wípé kìí ṣe tí ó pẹ́ rárá a jẹ́ pé àmì tẹ́ẹ̀fì máa dá irúfẹ́ ẹni náà mọ̀ òun náà ni pé ẹni tí ó padà sọ ẹrù rẹ̀ kanú àlùjánnà ni wọ́n ní ìtumọ̀ àyà yìí òun náà ni yu'raf dhunubahu òun náà ni pé ẹ̀ṣẹ̀ tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣe wọ́n fi hàn pé àwọn ẹ̀ṣẹ̀ tó tí wọ́n náà tó kíni tó dá òun lélẹ́yìn thumma yutajawazu lahu anhu lẹ́yìn náà wọ́n wá sí àmójúkò fún lórí àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n jẹ́ kó yẹ pé lágbájá kìí ṣe pé ìwọ náà pé tán o àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n náà ṣẹ̀ òun lélẹ́yìí o ẹ̀ṣẹ̀ lè ìwọ ló ṣe eléyìí ìwọ ló ṣe eléyìí náà kọ́ ìwọ ló ṣe ṣùgbọ́n o àti ṣàmójúkò fún lónìí bóyá látàrí pé o fi dáadáa àwọn dáadáa tó ṣe o fi pa àwọn àìdá rẹ rẹ́ àbí kó jẹ́ wípé o tọrọ àforíjìn àbí kó tiẹ̀ jẹ́ wípé ìkẹ́ látọ̀dọ̀ àwọn Ọlọ́run ọba gan ni wípé a rí gbìyànjú rẹ wípé ìwọ náà gbìyànjú láti lè rí ìkẹ́ àwọn Ọlọ́run ọba àwa ṣàmójúkò fún lọ́jọ́ tí èní wọ́n ní àyà tí àwa kà tẹ́yìn fasawfa yuhasabu hisaban yasira wọ́n ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ẹgbà wá lórí àyà yìí wọ́n ní wa qad akhraja al-Bukhari wa Muslim gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé imam wa Bukhari àti imam Muslim wọ́n gba hadith wa lórí àyà yìí wọ́n ní an Aisha radiyallahu anha láti ọ̀dọ̀ ìyàwó Aisha kọ́lọ̀ bá kó yọ́nú sí qalat wọ́n ní ìyàwó Aisha sọ báyìí wípé qala Rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti Ọlọ́run kó máa bá ó sọ báyìí wípé ó ní laisa ahadun yuhasabu illa halak Ànábì sọ wípé kò sí ọ̀kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba bóyá ọmọnìyàn àbálùjànú tí wọ́n pè àsìkò tó afẹ́kọ́ wá ṣèṣirò bó ṣe lògbèsí ayé rẹ̀ àyàfi kó jẹ́ wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti parun kò lè mórí bọ́ inú parun irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní ó padà bọ̀ sí. wọ́n ní fakultu ìyá Aisha wá ní àwọn wá dá òjíṣẹ́ Ọlọ́run bá lò bó ṣe sọ gbólò yìí wípé aláìsà yakulu lọ sékèsí wípé Ọlọ́run ọba òun náà sọ nínú Suratul Inshiqaq báyìí wípé fa amma man utiya kitabahu biyamini fasawfa yuhasabu hisaban yasira sékèsí wípé Ọlọ́run bá sọ wípé ẹni tó bá fi ọwọ́ ọ̀tún ó tẹ́wọ́ ọ̀tún rẹ̀ ó fi gbàwésẹ̀ rẹ̀ fasawfa yuhasabu hisaban yasira wọ́n padà ṣe ìṣirò rọrùn fún un. wọ́n ní ìyàwó Aisha wọ́n sọlé látàrí bí wọ́n ṣe jẹ́ olùmọ̀ àgbà
wọ́n bí òjíṣẹ́ Ọlọ́run bá léèrè lójú ẹsẹ̀ wọ́n sì mẹ́rin wá nínú Quran. Ẹ wo àwọn obìnrin rẹ̀, ṣé àwọn obìnrin tiwa ṣé wọ́n rí bẹ́ẹ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn wọn tí wọ́n làwọn ń ṣe gan? Ṣé ó yé wọn débi wípé kí wọ́n tún lè mẹ́rin wá nínú Quran? Ṣé àwa tá à ń pera wa ní olùgbàgbọ́ òdodo ṣé ààrẹ àwọn ọmọ wa lóbìnrin sáàrè wọn bẹ́ẹ̀ débi kí wọ́n lè mọ ọ̀rọ̀ Ọlọ́run ọba kí wọ́n sì lè túmọ̀ rẹ̀? Wọ́n ń bẹ láwùjọ ṣùgbọ́n òǹkà wọn kéré jọjọ. À ń fi eléyìí náà àfi ń ṣe wá lójú kòkòrò wípé bá a ṣe ń tọ́jú àwọn ọmọkùnrin tá à ń fún àwọn ọmọkùnrin lẹ́kọ̀ọ́ tó yè koro ká gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọbìnrin wa náà. Torí wípé àkọ́kọ́ olùkọ́ fún àwọn ọmọ òun náà ni ìyá. Nígbà tí ìyá ọba sì mọ̀ kankan kí la fẹ́ kí àwọn ọmọ náà mọ̀? Obìnrin kan ni lẹ́tọ́ jẹ́ wípé ń fọ́ ànàbí lè sí pẹ̀lú ẹ̀rí. Wọ́n ní nígbà tí Aisha tó wá béèrè báyìí, wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó wá dáhùn báyìí wípé laisa dhalika bil hisab. Aya tó kàn kìí ṣe wípé ìṣirò òun ni wọ́n ṣerú fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Nígbà ó wá tẹ̀síwájú báyìí pé walakin dhalikal ard. Kọ́ lọ mọ̀ wípé ètí wọ́n ṣe fúrúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá fi lè fi ọwọ́ ọ̀tún gbàwé iṣẹ́ rẹ̀ òun náà ni pé wọ́n ṣàmójúkò fún. Kọ́lọ́run bá kó wá ṣàmójúkò fún gbogbo wa. Torí pé kò sí béèyàn ṣe fẹ́ lòsẹ̀mí wallahi tí ò ní kù síbì kan. Abẹ́lọ́wọ̀n ọba gbogbo àwọn sí olóore tá a tún wá ṣe kọ́lọ́run ọba kó mọ́ tún jẹ́ ká tó fi tánràn. Àwọn àṣìṣe wa kọ́lọ́run ọba kó wá ṣàmójúkò fún wa, kó wá mú ìkẹ́ rẹ̀ kó mú lépa bá wa lọ́jọ́ gbèǹdé alkiyama, kó wá má dojú tì wá láyé àti lálkiyama. Wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ó wá sọ báyìí wípé walakin kí ẹ lọ mọ̀ wípé ètò Ọlọ́run bá ń sọ nínú àyà lé ìtakàtàn yìí ó ní dhalikal ard. Òun náà ni pé Ọlọ́run ọba yóò ṣe àmójúkò fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ànábì tó wá tẹ̀síwájú báyìí wípé waman nuqisha al-hisab halak. Ó ní ká wá lọ mọ̀ wípé gbogbo ẹni tó jẹ́ wípé wọ́n bá pè jókòó wípé ìwọ náà wá wí tẹnu rẹ̀ kò lè sọ́nà àbáyọ fún, ìparun ni ó gbẹ̀yìn ẹ̀, kò lè mórí bọ́. Kọ́lọ́run ọba kó má fìyà jẹ nìkọ̀ọ̀kan wa, kó má pè wá pé káwa náà ká wá ro tẹnu wa lọ́jọ́ gbèǹdé alkiyama, kó sàtìsí àmójúkò fún wa, kó gba iṣẹ́ àwọn sí olóore léyìí tá a ṣe níbi àṣẹ lágbára mọ́, kó wá sàmójúkò fún wa, kó wá lé wa lọ sínú àlùjánnà. Kọ́lọ́run ọba kó wá mú wa lépa bá àwọn ẹni rẹ̀ la hawla wala quwwata illa billahi al-azim. Ala kulli hal, Ànábì sallallahu alaihi wasallam ó ṣáàjì kó yá wípé ntí Ọlọ́run ọba tí ó ṣe pẹ̀lú àyà yìí òun náà ni wípé al-ard òun náà ni yóò ṣe àmójúkò fún àwọn ẹrúsìn rẹ̀. Látàrí wípé wọ́n ò fi ràn wọ́n wípé àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ òun ní àwọn ìran ẹ̀ṣẹ̀ wọ́n ò sì kíni wọ́n ò list ẹ̀ fún tóun náà fojú rí. Kódà tí àyà rẹ̀ tí ó ti máa já, kódà nínú rìwáyà míì wọ́n jẹ́ kó yọ wípé Ọlọ́run ọba yóò pè sí kọ̀kọ̀, ọmọnìyàn yóò àmọ́ wọ̀tún yóò máa wò sí pé sí àwọn ààrẹ ẹ̀ṣẹ̀ tẹ́ ń kà fún mi sáwà yóò sáàrí mi. Ọlọ́run wà pé fara rẹ̀ balẹ̀, láàrin bíi tèmi àti ẹjọ́ wáyé kò sẹ́nì kankan tí ń rí wa. Torí wípé gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà mo rí nígbà tó fi ń bẹ láyé. Èmi ọba rẹ tí wàá tú ọ láṣìírí láyé kì wá ṣe bí ní tiwa tú ọ láṣìírí. Nígbà tí n ti tú ọ láṣìírí láyé o mọ̀ pé ibi tá a wà kò sẹ́nì kankan tí ń rí wa, ìní tú ọ láṣìírí. Ọkọ ọmọnìyàn yóò àbalẹ̀ wípé wọlé ìwọ ló ṣe, wọlé ìwọ ló ṣe, ṣùgbọ́n o àti sàmójúkò fún ọ máa lọ náà àlùjánnà. Ọlọ́run bá wá tẹ̀síwájú báyìí pé nígbà tó máa sọ pé máa lọ náà àlùjánnà, Ọlọ́run bá ní wayanqalibu ila ahlihi masrura. Irúfẹ́ ni bẹ́ẹ̀ yóò wá pẹ̀yìndà ila ahlihi lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ léyìí tí wọ́n ti wọnú àlùjánnà, yóò bá tẹ̀lé wọn masrura lẹ́ni tí ń dunnú pé alhamdulillah, lẹ́ni tí mo fọpẹ́ fọ́lọ́run ọba pé ọpẹ́ ni fọ́lọ́run ọba. Àṣé mo lè mórí bọ́ kúrò níbi ìyà lọ́jọ́ tí èní, masrura lẹ́ni tí ń dunnú. Wọ́n ní ìtumọ̀ àyà yìí yáàni fil janna yóò máa dunnú nínú àlùjánnà, yóò lọ bá àwọn tiẹ̀, àwọn tí wọ́n jẹ́ olùṣe dáadáa olùṣe rere, yóò lọ bá wọn nínú àlùjánnà,
minal hurin in àwọn tó jẹ́ wípé Ọlọ́run ọba ti pèsè lẹ̀ fún àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ wọ́n ní àwọn ní ọlọ́ba àti àwọn ìrọmọ ànábì Adam léyìí tó jẹ́ wípé ó ti mọ̀ wọ́n láyé tí wọ́n jọ ń ṣe papọ̀ tọ́lọ̀ bá wá kádà wípé káwọn náà kí wọ́n wà Àlùjánnà yóò lọ bá wọn bẹ̀ lẹ́tọ́ jẹ́ wípé ń dunnú. wọ́n ní masrúrọ̀ wọ́n ní yóò wá máa dunnú li annahu naja minal adab yóò máa dunnú látàrí wípé Ọlọ́run ọba jẹ́ kó là kúrò níbi ìyà kódà wábì máa utiya minal khoir àti látàrí oore tọ́lọ́run ọba ṣe fún àwọn ohun dáadáa ohun mèremère tóun náà rí inú Àlùjánnà yóò máa jẹ tó jẹ́ wípé yóò máa dunnú wal karama àti àpọ́nlé tọ́lọ́run ọba ṣe fún lọ́jọ́ náà pé ṣé eléyìí wọ́n ló ṣe àbọ̀ sàmójúkò inú rẹ̀ á máa dùn látàrí gbogbo tó bá rí yóò ṣe kíni o yóò jẹ́ kíni rẹ̀ ọmọ dùn pé alhamdulillah. wọ́n ní wal inqilab wọ́n ní ẹ̀rí al inqilab wa yanqalibu tó wà nínú àyà yìí wọ́n ní arruju'u ila makani alladhi ji'a min wọ́n ní òun náà ni kí wọ́n dá padà sí àyè ibi tó ti wá ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn olùmọ̀jẹ́ kó yá pé bẹ́ẹ̀ ni torí pé tá a bá gbàgbé inú Àlùjánnà òun náà ni Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òun náà ni ó dá nábì Ádámù sí tó pé uskun anta wa zawjik máa bẹ nínú Àlùjánnà ẹ máa lò sẹ̀mí bẹ́ẹ̀ àti rẹ àti ìyàwó rẹ kó tó di wípé Ọlọ́run Ọba pa nábì Ádámù láṣẹ wípé ẹ kú nínú Àlùjánnà walakum fil ardi mustaqarrun wa mata'un ila hin wípé ibi tẹ́ ti lè lò sẹ̀mí rọrùn òun náà ni orílẹ̀ wa mata'un ila hin àwọn ohun gbádùn tẹ́sí ló ń bẹ̀ fún gbà díẹ̀ péréte ni so a jẹ́ wípé a wà padà sí ibi tó jẹ́ pé a ti kú tẹ́lẹ̀ náà fún ẹni tọ́lọ́run bá kádà wípé kó ṣe kí ni o kó wọ Àlùjánnà ṣùgbọ́n Ọlọ́run Ọba kò ní lo gbólóhùn wa yanqalibu ila ahlihi masrura kò ní lò fún àwọn ọmọ náà pé wa yanqalibu ila ahlihi Ọlọ́run bò nílò kí ló fà torí wípé inú náà kìí ṣe ààyè wọn kìí ṣe ibi tó ọmọ nìyẹn ti gbé tẹ́lẹ̀ àwọn àlùjànnú àwọn náà ni Ọlọ́run Ọba tara náà ló ṣẹ̀dá wọn ṣùgbọ́n ọmọ nìyẹn Ọlọ́run bá pé wa yanqalibu ila ahlihi masrura yóò wá padà síbi tá a ti mú kó tẹ́lẹ̀ lẹ́ni tí ń dunnú àti ẹni tí ń yọ ayọ̀ tí ṣe kíni tó jẹ́ pé ń tá a ṣe fún yóò máa tẹ́ lọ́rùn níbẹ̀. wọ́n ní ìtumọ̀ àyà ìhun lélẹ̀ wọ́n ní bákan náà Ọlọ́run bá tún wá tẹ̀síwájú báyìí wípé wa amma man utiya kitabahu wara'a dhahrihi Ọlọ́run bá ní ẹ̀wà rẹ̀ ń tó jẹ́ wípé nígbà tóun fẹ́ gbàwé sẹ́ẹ̀tì ẹ̀ wara'a dhahrihi ẹ̀yìn ló sì kí ni o ló fi gba ìwé sẹ́ẹ̀tì ẹ̀ nígbà tó jẹ́ wípé wọ́n ó sọwọ́ ọ̀tún rẹ̀ wọ́n ó sokọ́ lọ́rùn tó wá jẹ́ wípé ọwọ́ rẹ̀ wọ́n lè bá a lọ sẹ́yìn tó jẹ́ wípé yóò gba tírà rẹ̀ látẹ̀yìn àbí kó jẹ́ wípé kí wọ́n ti bọ inú rẹ̀ kó jáde sí kí ni o ẹ̀yìn kí wọ́n ẹ̀sìn wà fún ní kí ni o ìwé iṣẹ́ rẹ̀ wallahu ta'ala a'lam ala kulli hal ọlọ́ba ni ẹni kò ní dojúkọ gbàwé tiẹ̀ wara'a dhahri yóò gbà látẹ̀yìn ni wọ́n ní fatughallu yaduhul yumna ila unukihi wọ́n ní ọwọ́ ọ̀tún rẹ̀ yóò jẹ́ tó jẹ́ wípé wọ́n lọ máa lọ́rùn wọ́n sokọ lọ́rùn léyìí tí ò tiẹ̀ ní gbádùn ara rẹ̀ ìnira náà ni ọmọ rí ń bẹ̀ wọ́n ní watuj'al yadahu shimalu wara'a dhahri tó wá jẹ́ wípé ọwọ́ àlàáfíà rẹ̀ ọwọ́ òsì rẹ̀ wọ́n wá tìbọ̀ inú rẹ̀ tí ó fi jáde sẹ́yìn òun náà ni ó fi gba ìwé iṣẹ́ rẹ̀ wọ́n ní fayu'ta kitabahu bishimalihi min wara'a dhahri tó wá jẹ́ wípé àti ẹ̀yìn òun náà ni ó gba ìwé iṣẹ́ rẹ̀ wọ́n ní isharatan ila annahu qad walla dhahrahu kitaballahi azza wa jal
wọ́n ní eléyìí yóò máa tọ́ka sí wípé nígbà tóun náà fi ń bẹ láyé ó gbé tírà Ọlọ́run ọba ó gbé sọ sẹ́yìn kò fìgbà kan gbọ́rọ̀ Ọlọ́run ọba kọ́ tẹ̀lé. wọ́n ní Ọlọ́run ọba náà yóò wá máa san lẹ́san látàrí tóun náà ṣe kó tó di pé ó kú láyé. wọ́n ní wàlám yubalu bihi léyìí tí wọn ò ní wọ́ọ̀rì pẹ̀lú nira léyìí tó jẹ́ pé yóò kàn bẹ́ẹ̀ ìtumọ̀ kan nù. wàlá yubalu bihi léyìí tó jẹ́ pé ẹni tá à ń sọ yìí gan kò wọ́ọ̀rì wípé bóun ò ṣe tẹ̀lé tírà Ọlọ́run ọba bóun ò ṣe mú àṣẹ Ọlọ́run ọba ṣẹ. wọ́n ní wàlám yarfa bihi rọ́ọ̀sà kódà lẹ́yìn tó jẹ́ wípé kò fìgbà kan tatí wéré wípé géǹtì ẹ̀ gbọ́ tọ́lọ́run ọba kí n ṣàmúlò rẹ̀. nígbà tóun náà kọ dínà tọ́lọ́run ọba Ọlọ́run ọba náà kò ṣe kí ni kò jì kọ́ wọ̀ lọ́kàn. wọ́n ní kódà wàlám yàrọ̀ bí mukhalafatihi ba'san wọ́n ní gbogbo tó wá jẹ́ wípé ó tako tírà Ọlọ́run ọba kò rí aburú bẹ̀ǹtẹ̀ kò rí tírà Ọlọ́run ọba sí ohun dáadáa ohun rẹ̀ tó lè mú làláyé àti àlùkìyámà gbogbo tó wá tako tọ́lọ́run ọba òun ò rá burú bẹ̀ òun náà lè sikini lòun wá ra wọlé tí wá ń ṣe. wọ́n ní kódà fa unqiba min jinsi amalihi wọ́n ní látara eléyìí wípé ó mú tírà Ọlọ́run ọba ó sọ sẹ́yìn kò tẹ̀lé ló fi wá fàtó jẹ́ pé bóun náà ṣe kó tó di pé ó kó láyé irú òran ìyà bẹ́ẹ̀ náà lọ́lọ́run bá sikini ló fi wá fìyà rẹ̀ jẹ wípé a jẹ́ pé ẹ̀yin tó sọ tírà wá sí tó ò sí ẹ̀ tẹ̀lé ẹ̀yin náà ni wọ́n náà wàá gbàgbà tí ààrẹ pẹ̀lú ìnira kọ́lọ́run ọba kó láwàá kó ń bẹ̀. ọlọ́ba wa tẹ̀síwájú báyìí pé fasawfa yad'u subura ẹni tó bá fi wá gba tírà rẹ̀ ìwé iṣẹ́ rẹ̀ pẹ̀lú rúùsẹ títà kà fún yìí ọlọ́ba ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kẹlẹ́ mọ̀ wípé ìran ẹgbẹ́ ìran ìwà aburú òfò yóò máa jẹ́ tirúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ náà yóò kígbe òfò káyìn ní igbe àbámà yóò máa jẹ́ tirúfẹ́ ẹni bẹ́ẹ̀. wọ́n ní ìtumọ̀ àyà yìí yunadi bilwail kódà walhilak wọ́n ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò kígbe oró àti gbogbo ìran àparun òun náà ni ó máa pè mára rẹ̀ lọ́jọ́ náà. kódà ìdàkúrì àkìtàbà nígbà tóun náà bá gbàwé iṣẹ́ rẹ̀ tóun náà bá ń kà báyìí bí ṣe ń kà ní ọmọ sípele pé òun máa ṣòfò lónìí òfò màrè sóhun ò sí là báyìí gbogbo ọ̀rá burú yóò wá máa pè mára rẹ̀ nígbà tóun náà bá ń kà tí ọjọ́ tọ́lọ́run bá ṣàdéhùn tó wá dé tí kálukú náà wá fojú ara ẹ̀ rí gbogbo ìran òfò òun náà ni ó wá máa pè mára rẹ̀ lọ́jọ́ náà. wọ́n ní fayakul bí ẹni tó jẹ́ wípé yóò wá máa sọ báyìí wípé yá wáìlá pé ègbé òun òfò òun lẹ́yìn tó jẹ́ wípé yóò máa kábàámà wàyádẹ ṣubúrọ̀ gbogbo ìran òfò òun náà ni ó máa pè mára rẹ̀ wà náhwà àti gbogbo ìran aburú báyìí tí ó máa pè mára rẹ̀ yóò máa pè mára rẹ̀ lọ́jọ́ náà. wọ́n ní min kẹlímẹ́ẹ̀tì nadam látàrí gbogbo gbòòlò àbámà pé lágbájá ó ń kábàámà òun ni ó máa bóde lẹ́nu rẹ̀ àbámọ̀ tí ọba mọ́ kọ́lọ̀ mọ́ jẹ́ kémi àtẹ̀yìnká kábàámọ̀ bẹ́ẹ̀ gbogbo gbòòlò téèyàn fi ń kábàámà yóò máa bóde lẹ́nu rẹ̀ lọ́jọ́ náà. wàlhásrọ̀ àti wípé èèyàn ṣòfò èèyàn ò jèrè òun náà ní ọmọ sikini ní ọmọ bóde lẹ́nu rẹ̀ lọ́jọ́ náà. wọ́n ní àyà yìí ó wá ń ṣe déédéé àyà tọ́lọ̀ bá sọ nù súrọ̀ mi tọ́lọ̀ bá sọ pé nù súratul Furqan tọ́lọ̀ bá sọ pé la tad'u al-yawma thuburan wahida wad'u thuburan kathira قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسؤولا. ọlọ́ba ni la tad'u al-yawma thuburan wahida
ẹ má pé òfò kan mára yín lọ́jọ́ tí èní ẹ má sọ pé orí yín burú nìkan wad'u thuburan kathira ẹ má pé ẹ ṣòfò ẹ jèrè olórí burúkú ni gbogbo ire èpè ẹ má ṣẹ́bi léra yín wad'u thuburan kathira ọlọ́ba ni ẹyọ kan létò yóò gbogbo ìran òfò ìran bí ẹ má pè mára yín kọ́ pọ̀ dáadáa lọ́jọ́ tèní torí pé ìtọ́jú yóò rí kò sí ròyìn fún yín nígbà tọ́lọ́wọ́ bọ́ wà parí ọ̀rọ̀ náà lọ́ba wa ní adhalika khayrun am jannatul khuldi allati wu'idal muttaqun lọ́ba ní ṣé irú ọ̀ràn ìyà báyìí ṣé òun ló lóore ní fún yín ẹ̀yin ẹrú sí Ọlọ́run ọba ẹ gbìyànjú láti tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba adhalika khayr ṣé irú ìran ìyà báyìí sóhun ló lóore ní am jannatul khuldi allati wu'idal muttaqun àbí àlùjánnà tó jẹ́ wípé Ọlọ́run bá ṣe kíni ó ṣàdéhùn rẹ̀ fún àwọn olùpáyà rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba látijọ́ tá a ti ń ké pe ọ̀rọ̀ Ọlọ́run bá fún yín ẹ gbìyànjú ẹ tẹ̀lé Ọlọ́run bá ní adhalika khayr ṣé irú ọ̀ràn ìyà báyìí irú ọ̀ràn ìṣẹ́bilé báyìí sóhun ló lóore ní tẹ́ẹ̀fù wà gbọ́rọ̀ Ọlọ́run ọba am jannatul khuld àbí àlùjánnà tó jẹ́ wípé èèyàn wọbẹ̀ tí ó máa ṣe gbére pẹ̀lú gbádùn tí ó ní sí wípé Ọlọ́run bó tún la ìran àjọsìn kankan bọ̀ lọ́rùn mọ́ tó jẹ́ pé ó máa ṣe gbélé lọ níbẹ̀ tó jẹ́ pé Ọlọ́run bá wá sáadé rẹ̀ fún kíni àwọn olùpáyà tiẹ̀ kọ́lọ́run bá kó ṣèmi àtẹ̀yìn lẹ́ni re kó má ṣèmi àtẹ̀yìn lẹ́ni tó jẹ́ wípé a mọ̀ kábàámọ̀ tí ò ní bá a mọ́ lọ́la la hawla wala quwwata illa billahi al-azim Ọlọ́run bá sọ àyà ìfún wa nínú suratul Furqan Ọlọ́run bá wá tẹ̀síwájú nínú àyà tó tẹ̀lé Ọlọ́run bá ní wa yasla sa'ira lẹ́yìn ìgbà tí ẹrú sí wa tó bá di pé ó ṣe gbogbo eléyìí tán ó ti ṣẹ́ àwọn ìran bí ó ti ṣẹ́ léra rẹ̀ Ọlọ́run bá ní wa yasla sa'ira irúfẹ́ ni bẹ́ẹ̀ yóò wá padà wá wọ iná sa'ir iná jónijóni irúfẹ́ ni bẹ́ẹ̀ yóò wọnú ẹ̀ tí ó wà máa ṣe gbére níbẹ̀ wọ́n ní ìtumọ̀ àyà yìí wa yadkhulu nar wọ́n ní ẹni tá à ń sọ yìí yóò wá dẹni tó jẹ́ wípé yóò wọ náà hatta yasla harroha títí tó fi jẹ́ wípé gbogbo ìnira tí ń bẹ nínú náà tóun náà fi rí pé ìnira máa ń bẹ nínú náà gbogbo àwọn ooru burúkú tí ń bẹ nínú náà tóun náà fi ní fíìlì rẹ̀ tó fi di pé àwọn ìran ìyà tí ń bẹ ń bẹ òun náà tọ́ wò yóò fi lè máa kábàámọ̀ pé kí n ti mọ̀ kí n ti tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba wọ́n ní àyà yìí ọwọ́ àṣírí àyà tọ́lọ́run bá sọ níbòmí wípé alladhi yasla an-narul kubra bàbá ní àwọn tá à ń sọ yìí àwọn lẹ́nu tó jẹ́ wípé wọ́n wọ iná kan léyìí tó jẹ́ pé ó tóbi gan kìí ṣe iná kéèké ni wọ́n wọ̀ tó bá sọ pé iná tó tóbi òun náà ni pé kìí ṣe ẹgbẹ́ àwọn náà táyé àwọn náà kéékèèké àwọn náà ní táyé léyìí tá à ń dá yìí bó ṣe wulẹ̀ kọ́ pàtó iná kéékèèké ni ọlọ́ba ni narul kubra àwọn náà tá à ń ròyìn yìí béèyàn bá mọ tí ń ṣe wallahi yóò máa fọlọ́ ọba wá sọ̀rọ̀ àkó ń bẹ́ẹ̀ ni iná tó jẹ́ wípé òun náà ló ń jẹ́ kí ló ń jẹ́ iná òun náà máa ń fọlọ́ ọba wá sọ̀rọ̀ kúrò níbi ara àwọn kọ́lọ́ ọba kó má ṣèmi àtẹ̀yìn léèrú náà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó tún wá tẹ̀síwájú gbà wípé innahu kana fi ahlihi masrura lọ́ọ̀bá ẹni tá à ń sọ yìí tá a ní yọ̀ wọ́ná innahu kana ó ti jẹ́ ń tó jẹ́ wípé fi ahlihi masrura nígbà tóun náà fi ń bẹ láyé tó ń wùwà aburú rẹ̀ tí ń wù ó jẹ́ tó jẹ́ wípé ń dunnú lórí àwọn aburú tóun náà ń ṣe bí ó ṣe tẹ̀lé tọ́lọ́run ọba kò bà nínú jẹ́ orí aburú tóun náà ń ṣe láyé òun orí ìdùnnú ní kíni ní tó fi ń ṣe òun náà ní ṣe zìnà kò bánújẹ́ lórí ẹ̀ inú ẹ̀ tó ń dùn òun náà ní gbowó èlé kò bánújẹ́ inú ẹ̀ ń dùn òun náà ní tó ń pa àwọn ọmọnìyàn lẹ́kún kò bánújẹ́ lórí ẹ̀ àwọn ìjọsìn Ọlọ́run ọba tí ò rí ṣe kò bánújẹ́ lórí ẹ̀ ń tó dùn ní pé bá a ṣe ṣe gan dúkìá wa tó ń pọ̀ sí ni ọlọ́ba ni
innahu kana fi ahlihi masrura nígbà tí fi ń bẹ láàrin àwọn ẹ̀dá nígbà tóun náà fi wà láyé masrur òun náà sì kí ni òun náà dunnú ni ṣùgbọ́n kẹlẹ̀ mọ́ wípé ẹkún gbére òun náà lòun náà sùn lónìí falyadhaku qalilan walyabku kathira kẹlẹ̀ mọ́ pé àwọn ẹ̀dá tá à ń sọ yìí ẹ̀rín péréte díẹ̀ báyìí òun náà ni wọ́n rìn láyé ṣùgbọ́n ẹkún wọn yóò pọ̀ ju ìdùnnú wọn lọ torí pé ìdùnnú wọn tí wọ́n fẹ́ rí yóò ti pín sáyé ẹkún ló kù tí wọ́n mọ̀ sun kọ́lọ̀ ọba kó má ṣe kọ́mẹ́jì kẹ́nìkan kan wá ká sunkún gbére. wọ́n ní ìtumọ̀ àyà yìí wọ́n ní fi dúnìyà òun náà nígbà tí ẹrú sìn Ọlọ́run bá tá à ń sọ yìí nígbà tóun náà fi bẹ láyé falam yakhtur alba'th ala balihi wọ́n ní kò sí ẹ̀rù wúyẹ́ lọ́kàn rẹ̀ wípé wọ́n ò sì ẹ̀gbẹ́ dìde láti wá ṣèṣirò kò tiẹ̀ wọ́rí pẹ̀lú ẹ̀ wọ́n ní kódà wàkọ́dẹ̀ àṣà gbogbo ìran aburú látàrí bí ó ṣe rú wúyẹ́ lọ́kàn rẹ̀ àwọn ìran aburú òun náà lọ́wọ́ ara wọlé tó tún wá ń dùn nínú Ọlọ́run bá subhanahu wa ta'ala ó tún wá tẹ̀síwájú nínú àyà tó tẹ̀lé wípé ẹni tá à ń sọ yìí innahu dhanna an lan yahur ẹrú sí Ọlọ́run bá tá à ń sọ pé yóò wọ náà nígbà tóun náà fi ń bẹ láyé kò sí ẹ̀rù wúyẹ́ lọ́kàn rẹ̀ kò ríro ní ìṣẹ́jú kan wípé wọ́n ó sì ẹ̀dá ẹ̀mí padà sóhun la láti wá gbẹ̀san gbogbo tó ṣe kò rú wúyẹ́ lọ́kàn rẹ̀ wọ́n ní ìtumọ̀ àyà yìí òun náà ni wípé dhanna an lan yarji'a hayyan wọ́n ní kò sí ẹ̀ lérò wípé wọ́n ó sì ẹ̀dá ẹ̀mí padà sóhun la tóun ó sì ẹ̀ wá di àlàyé padà látàrí pé wọ́n sì kí ni o wọ́n ó jíun dìde fayuhasab débi pé wọ́n ó sì ẹ̀ wá san òun lẹ́san gbogbo tóun gbélé ayé òun ṣe thumma yu'aqab ṣùgbọ́n lọ́jọ́ tèní ọwọ́ adẹ́n tó jẹ́ wípé wọ́n ń fìyà jẹ tó jẹ́ wípé wayuthab gbogbo tó wá ṣe wọ́n ti san lẹ́san rẹ̀ báyìí pẹ̀lú kí ni àwọn àrán àyà tí wọ́n ti pèsè lẹ̀ fún ọlọ́ba wa tẹ̀síwájú àyà tó tẹ̀lé ọlọ́ba ní bala kẹlẹ̀ pé bẹ́ẹ̀ náà ni ó rí inna rabbahu kana bihi basira nígbà tóun náà fi ń bẹ láyé gbogbo tí ń ṣe àwọn ọlọ́ọ̀bá náà rí alọ́ lára ni kó lè jẹ́ wípé gbogbo tó ṣe yóò lè fara balẹ̀ wá sí kíni wá kẹsàn rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́ọ̀bá ṣe sọnù suratu Ali Imran ọlọ́ọ̀bá ni wala yahsabanna alladhina kafaru annama numli lahum khayrun li anfusihim innama numli lahum liyazdadu ithma walahum adhabun muhin ọlọ́ọ̀bá ni àwọn kèfèrí àwọn tó jẹ́ wípé wọ́n gbé tí Ọlọ́run bá wọ́n gbé sọ sẹ́yìn wọn ò tẹ̀lé kí wọ́n má ṣe lérò wípé annama numli lahum khayrun li anfusihim kí wọ́n má ṣe bí bá a ṣe lọ́ ẹ̀mí wọn lára tá a tètè fi kú pa wọ́n tá à ń jẹ́ kí dúkìá wọn pọ̀ sí kí wọ́n má ṣe bí oore la fi ṣe fáwọn o ọlọ́ba ni innama numli lahum liyazdadu ithma ọlọ́ba ni a lọ́ ẹ̀mí wọn lára kó lè bá a jẹ́ wípé kí ẹ̀san kí aburú wọn kó lè pọ̀ sí dáadáa ni kí wọ́n lè farabalẹ̀ wá kó ẹ̀san ìyà dáadáa walahum adhabun muhin nítorí pé ẹ̀san tá a pèsè sílẹ̀ fún wọn òun náà ni ìyà yẹpẹrẹ ìyà dójútì àti pèsè rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ wọn kọ́lọ́run bá kó má ṣe ní àtẹ̀yìn lẹ́ni ìyà ẹni yẹpẹrẹ kó má sí wá bẹ́ẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ bẹ́ẹ̀ fún anú suratu Ali Imran Ọlọ́run bá sọ ní àyàtà kàtà ní sí pé bala Ọlọ́run bá ní bí ó ṣe rí náà nù inna rabbahu kana bihi basira nígbà tóun náà fi ń bẹ láyé kò mọ̀ wípé gbogbo tóun náà ń ṣe àwọn Ọlọ́run ọba àwọn bí gbogbo tí ń ṣe báyìí wọ́n ní bala ìtumọ̀ ayé yìí laysa al-amru kama dhanna wọ́n ní kí ẹ lọ mọ̀ wípé ẹni tá à ń sọ yìí ọ̀rọ̀ òrì bó ṣe rò ó ti lérò wípé wọn ò ní jí òun dìde láti wá san òun lẹ́san ni Ọlọ́run bá ní bal ṣùgbọ́n kí ẹ lọ mọ̀ wípé sayahur ilayna ẹrú wa tá à ń sọ yìí á dá padà kọ́ wá bá àwọn Ọlọ́run ọba wà yárùjẹ tí ó wà síkìnì tí ó wà padà wà bá àwọn Ọlọ́run ọba wọ́n ní inna rabbahu kana bihi basira ìtumọ̀ àyà yìí wọ́n ní qabla an yakhluqa wọ́n ní síwájú kó tó di wípé wọ́n á dá gan
àwọn Ọlọ́run ọba àmọ́ kò tó wà àmọ́ bí ó wà gbogbo ibi tó wà àwọn Ọlọ́run ọba nímọ̀ nípa rẹ̀ kódà àti gbogbo bó ṣe lò sẹ́mi ẹ̀ gbogbo ń tó ṣe àwọn Ọlọ́run ọba ń rí gbogbo ìgbà tí ó tún kó láyé ibi tí ó tún wà kó tó di wípé yóò wà bá àwọn Ọlọ́run ọba la tún mọ gbogbo tí ó máa ṣẹlẹ̀ sí níbẹ̀ kódà àti ìgbà tó jẹ́ wípé ó tún wá padà wá bọ́ Ọlọ́run ọba gan gbogbo tí ó máa ṣẹlẹ̀ sí ìmọ̀ àwọn Ọlọ́run ọba ó ti ṣáájú ẹni tí ó ṣoríire láyé ni àbẹ́ni tí ó ṣorí ibú gbogbo wọn lásìkìní làwọn Ọlọ́run ọba láti mọ̀ kọ́lọ́run ọba kó wá mọ̀ sèmi àtẹ̀yìn ní olórí ibú kó wá sí wa ní olóríire láyé àti lálùkìyámà ní ṣókí ká wá lọ síbi àwọn àǹfààní léyìí tí ń bẹ nínú súrọ̀ yìí Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún wa gẹ́gẹ́ bí sì máa ń sọ fún wa nípa àwọn ìṣesí léyìí tó jẹ́ pé yóò ṣẹlẹ̀ lọ́jọ́ àlùkìyámà nígbà tá àlùkìyámà bá tó àwọn ìṣesí tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà Ọlọ́run bá sí kíni ó sọ díẹ̀ fún wa nípa tí ó ṣẹlẹ̀ sí sánmà àti kíni àti ilẹ̀ Ọlọ́run bá ṣàlàyé lé fún wa lẹ́yìn náà Ọlọ́run bá wá jẹ́ kó yá pé gbogbo tí ń bẹ nínú ilẹ̀ á pàṣẹ fún ilẹ̀ kó sì kíni kó kó wọn jáde tí kò sì ní sí nǹkan kan mọ́ lórílẹ̀ tí ilẹ̀ gangan nínú rẹ̀ yóò pa sófo wọ́n ní ara àwọn àǹfààní léyìí tó jẹ́ pé ó wà ń bẹ nínú súrọ̀ yìí Ọlọ́run bá wá jẹ́ kó yá pé àtẹni tí ó ṣe dáadáa àtẹni tí ó hùwà burú ìkíníkejì wọn ò ní ìsinmi bẹ́ni tí ó ṣe dáadáa bí ó ṣe máa gbìyànjú láti máa ṣe dáadáa lẹ́ni tóun náà ṣàbúrú náà òun náà ò ní fojú borun kò ní sinmi ṣùgbọ́n ká fọwọ́ wa ṣẹ̀ṣà ètí ó lóore fún wa wọ́n ní bákan náà Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá ṣàlàyé fún wa látàrí bó ṣe jẹ́ wípé kò mú àwọn ọmọnìyàn àtàlùjẹ̀nú kò fi ọwọ́ tó le àbí ọ̀ranyàn mú wa ẹnì kọ̀ọ̀kan wa náà ní ká fọwọ́ wa ṣẹ̀ṣà ìta bá fẹ́ lọ́jọ́ gbèǹdé àlùkìyámà látàrí bó ṣe jẹ́ pé Ọlọ́run bá ti fàpèjúwe lélẹ̀ fún wa àwọn tó bá ṣe dáadáa ẹ̀san dáadáa yóò máa jẹ́ tiwọn tó bá jẹ́ pé dáadáa ni káwa náà ká tètè rawọ́lé dáadáa ká sì tọrọ àforíjì kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ wa tó bá sì jẹ́ pé ìwà burú náà la bá rawọ́lé àti mọbi tọrọ wa tásìkìní tí ó jà sí Ọlọ́run bá wá ní ẹnì kọ̀ọ̀kan yín àti ṣàlàyé fún yín kẹ́ ẹ wá fọwọ́ ra yín ṣẹ̀sì tó bá wù yín k'Ọlọ́run bá kó wá jẹ́ kí dáadáa kó rọ̀ wá lọ́rùn ká sì lè ṣe kó wá má fi aburú kó má fi rọ̀ wá lọ́rùn kó jẹ́ ká lè jìnnà sí àwọn àbí Ọlọ́run bá kó jẹ́ kí a mọ̀ òdodo ká lè tẹ̀lé kó wá jẹ́ kí a mọ̀ aburú ká lè jìnnà sí kó wá fi wá ṣe kòǹgẹ́ orí tayé àti tọjọ́ gbẹ̀dẹ alkiyama la hawla wala quwwata illa billahi al-azim subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wala hawla wala quwwata illa billahi al-azim assalamu alaykum wa rahmatullahi wa barakatuh